ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, àdúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. Ẹ jẹ́ ká rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹsàn-án. Ògo ni fún orúkọ yín. A sì dúpẹ́ oore ọ̀fẹ́ ńláńlá yín tí ẹ̀yin Olúwa fi pa wá mọ́ tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí bó bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gba tòsì jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi. Àbá rere yín àti èyí tí àwa náà ní fún ayé wa kó wá sí ìmúṣẹ. Jésù Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lónìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án. Lónìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé àwọn iṣẹ́ oore ọ̀fẹ́ apá kẹrin. Iṣẹ́ oore ọ̀fẹ́ apá kẹrin. A ó mú bíbélì kíkà wá nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Nígbà tí a ó mú bíbélì kíkà wá nínú ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé èmi ó fi ẹ̀mí mi sínú yín, èmi ó sì mú kí ẹ máa rìn nínú àṣẹ mi, èmi ó sì pa ìdájọ́ mi mọ́, ẹ ó sì máa ṣe wọ́n, ẹ̀yin ó sì máa gbé ilẹ̀ tí èmi fi fún àwọn baba yín, ẹ̀yin ó sì máa jẹ́ ènìyàn mi, èmi ó sì máa jẹ́ Ọlọ́run yín. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Bí a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wa lórí àwọn iṣẹ́ oore ọ̀fẹ́, a ó wo ìrìbọmi ẹ̀mí mímọ́ lónìí. Lẹ́yìn tí Ọlọ́run ti fún ọ ní okun láti ṣe ìfẹ́ rẹ̀ tinútinú láì fi ipá mú ọ, yóò wá baptisi rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbà tí a sì jẹ́ Kristẹni kékeré, a sọ fún wa o gbọ́dọ̀ di ẹni ìyàsímímọ́ kí o tó bẹ̀rẹ̀ sí ní béèrè fún ìrìbọmi ẹ̀mí mímọ́. Ìrìbọmi ẹ̀mí mímọ́ léwu gan ni, ó débi pé ó lè pa ènìyàn run. Ní ayé ìgbà náà, àwọn ènìyàn dá ọrẹ tinútinú. Ẹnikẹ́ni kò nílò láti wàásù fún ọ. A ṣetán láti náwó àti láti ná ara fún ẹni tí ó gbà wá là. Ó ti fún wa ní ọkàn tuntun, ọkàn ẹran. Ní àwọn ọjọ́ wọ̀nyí, o kò di òṣìṣẹ́ nínú ìjọ àfi bí a bá yà ọ́ sí mímọ́, nítorí àwọn òṣìṣẹ́ máa ń jọ̀wọ́ àsìkò wọn àti ohun ìní wọn fún Ọlọ́run tinútinú. Lẹ́yìn tí o ti di ẹni ìyàsímímọ́, Ọlọ́run wá lè fi ọkàn tán ọ pẹ̀lú ẹ̀mí mímọ́ rẹ̀ àti agbára. Ẹ̀mí mímọ́ kò lè gbé inú ọkàn tó sì ní agídí, tó ní ìwà ìbàjẹ́ àti àìgbọ́ràn. Ìrìbọmi pẹ̀lú ẹ̀mí mímọ́ máa ń wá pẹ̀lú agbára. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Nítorí náà a nílò láti jẹ́ ẹni ìyàsímímọ́. Kò sí ẹni tí yóò fi àdó olóró fún ẹni tí a kò tí ì dánwò kí a wó o palẹ̀. Nígbà tí o bá darapọ̀ mọ́ ọmọ ẹgbẹ́ ogun, wọn yóò mú ọ lọ sí oríṣiríṣi ètò ìrora ẹni lágbára. Nígbà tí wọ́n bá parí pẹ̀lú rẹ, ìwọ yóò fẹ́rẹ̀ẹ́ dàbí olùdí. Ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ohunkóhun tí wọ́n bá bi ọ́ láì béèrè lọ́wọ́ rẹ. Nígbà tí o bá di Kristẹni, o ti darapọ̀ mọ́ ogun Ọlọ́run. Àfi ìgbà tí tó bá wó ọ palẹ̀ tán pátápátá kì yóò fún ọ ní agbára rẹ̀ o. Má ṣe wo àwọn tí ń díbọ́n pé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú agbára Ọlọ́run nígbà tí iṣẹ́ wọn kò tilẹ̀ fi Kristi hàn. Símónì alálùpàídà lè pidán. Bí o bá fẹ́ agbára Ọlọ́run tòótọ́, o gbọ́dọ̀ kọ́kọ́ di ẹni ìyàsímímọ́ ná. Ìwà ẹran ara gbọ́dọ̀ kọ́kọ́ kúrò láyé rẹ kí ó lè yọ̀ǹda agbára fún ọ. Nígbà tí ìrìbọmi ẹ̀mí mímọ́ bá ṣẹlẹ̀, ọ̀kan nínú àwọn ẹ̀rí tó dájú ni ìfèdèfọ̀. Kò sí ẹni tí yóò nílò láti sọ ohun tí ìwọ yóò sọ fún ọ. Ní ọjọ́ tí a fi ẹ̀mí mímọ́ baptisi mi, Ọlọ́run fúnra ara rẹ̀ ni ó wa ọkọ̀ mi dé ilé, nítorí mi ò sí nínú ayé yìí mọ́. Ohun tí mo mọ̀ ni pé mi ò ní àṣẹ lórí ahọ́n mi mọ́. Irú agbára tòótọ́ náà wà
wà nílẹ̀ fún ìwọ náà níwọ̀n bí o bá ti di ẹni ìyàsí mímọ́. Lẹ́yìn tí o bá ti gba agbára yìí, ìwọ yóò wá di ẹlẹ́rìí fún un gẹ́gẹ́ bí ó ti sọ nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Kókó àdúrà: bí a bá ti yà ọ́ sí mímọ́ ṣùgbọ́n o kò tí ì fi ẹ̀mí mímọ́ baptisi rẹ, ó yá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ Ọlọ́run kí ó baptisi rẹ nísinsìnyí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Olúwa yóò fi agbára ẹ̀mí mímọ́ rẹ̀ baptisi wa ní orúkọ Jésù. Olúwa bùkọ́lá ya kó ní ó kọ̀run ṣíṣí ti èní nígbà tí a máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.